Hello, baby. Come and buy okra. I will sell it well for you. God go bless you. God go bless you. Okay, don't worry. I want to sell my market because I don't have another work. This is all work I have with this. Hello, if you, let me put it there. Yes, yes. No, put it there. Put it there. Okra, yes. Do you want to show? I don't want to show. Okay. Yeah. Let mommy sell a market. Buy five and make her sell it well. Because That's your the pot is cut. that's the only market Everything she is cut. gets. Yeah, man. Say, let her wait for you. Know my okra now. I no buy no okra. Are you hearing me? Come back. Okra, yes. Wọ́n ní nínú àwọn tó wà ní fóònù nìkan ló wọ white. Ó ní sọ́rí white yẹn. Ṣọ́kọ̀ wí pé everybody ló máa tún white ṣe. Òun mọ̀ọ́mọ̀ lọ ka white ìjọ. Wọ́n ní ṣẹ́ẹ̀sì tó ń dání nǹkan. Ó ní sọ́rí ṣẹ́ẹ̀sì. Wàásù lòun máa rà tẹ́lẹ̀ ó sì di 200. Òun kàn fi pàrònú rẹ́ lòun kàn ṣe mú. Òun kàn fi pàrònú rẹ́ lòun ṣe rí ṣẹ́ẹ̀sì. Wọ́n ní bí o ṣe wọ́n lọ́wọ́ ọ̀rọ̀ ti ṣèṣù ọgbọ́n ni o. I sell it. No need to talk. Okra don dey for dry season now. Don dey for dry season now. Sharply. Properly. Now, irú láyẹn ń sìn. Èló ni size yẹn tẹ́lẹ̀, èló ni ń sìn. Tẹ́lẹ̀ irú láàrú eléyìí, a máa ń tà ní 200 but now it's 800 naira. Wow. You mean it? Yes. 800 naira. Yes. Ọlọ́run á ràn wá lọ́wọ́. A ní Olúwa o, kó gbà wá o. Ó dé wọ̀. Customer, thank you. Always come here. Always come here to patronize her. Mommy, now. Okay, thank you. So now, mommy, nísìnyí tẹ́ ti ta ọjà tó káwọn ọjà customer tó dé ká lè ti ṣe kọ́ta fẹ́ ṣe. Ẹ jọ̀ọ́, mo fẹ́ béèrè pé ṣé tẹ́ bá ní opportunity láti kúrò ní Nàìjíríà kẹ́ lọ sí ìlú òyìnbó. Máa lọ o, ìyà yìí ti pọ̀jù ní Nàìjíríà. Kò sówó kò sẹ́ni tó. Ìyà yìí ti pọ̀jù ní Nàìjíríà. Kò sówó kò sí kankan kú ẹ tí wọ́n jù. Ilé yìí gan mò ń gbà láwìn ní bàtà tán ni mò ń kówó lọ. Okay, tẹ́ bá kúrò Nàìjíríà, ìlú wo gangan ló wù yín? Ìlú tó bá tọ́lá àti ògo bá wà ńbẹ̀ ni, tálùbáríkà bá wà ńbẹ̀, ó ní mo fẹ́. Wọ́n gbé mi travel loud, wọ́n ẹ̀pù mi. Ṣé ẹ rò pé tí àwọn onírànlọ́wọ́ bá sọ pé ó yá ní Nàìjíríà yìí náà? Máa tẹ̀lé wọn lọ o, ìlú yóò ti le jù o, kò sí nǹkan kan o, ó ti lágbára jù o. Bí mo ṣe wà ní tí ìjẹun àtàárọ̀, kò sẹ́nìkan àfọlọ́hún. Ilá ò dẹ̀ ṣe jẹ láì. Láìsàn, ṣé lánìkan ṣe é jẹ lásán ni? Lánìkan ṣe é jẹ lásán náà, ẹ jẹ́ yọkan 1.5. Mọ́mì, ẹ sọ ìlú tó wù yín gangan tó wù yín. Ó wù mí láti lọ sí London. Ẹ bá mi mú kí ní ẹ fún. Ó wù mí láti lọ sí London. Bẹ́ẹ̀. Ó wù mí láti lọ sí London. Tí bá rọ́ nílò lọ́wọ́, kọ́ gbé mi lọ. Ẹgbẹ́ mi lè jẹ bẹ́tà. Okay, London. Bẹ́ẹ̀ni. London ló wù yín dáadáa. Bẹ́ẹ̀ni. Tí bí tó bá dẹ̀ tó wà tó bá fàyàn jù bẹ́ẹ̀ lọ, mo lè lọ. Kí lẹ mọ̀ nípa London? Nǹkan tí bá wọn tó bá ń ṣe ń bẹ̀ ni máa fọ́lò. Mo mọ̀ pé tí n bá lọ rúbẹ̀ yẹn, àyípadà jù báyìí lọ fún mi. Àwọn ọmọ mi náà á wà òkè, mi náà á wà òkè. So pàtàkì jùlọ nǹkan tó jẹ yín lógún ni pé kí life kó bẹ́tà fún yín. Kó bẹ́tà fún mi, kí n rí jẹ kiri mu. Kíkẹ́ ní step up, kẹ́ kúrò ní level pé. Kíkọ́ level orí kọ́tà yìí. Orí kọ́tà tó máa lẹ̀ rọ gbogbo etí ti di. Àgbóhùn fóònù mọ́ dáadáa bá palẹ̀ ní 10 minutes call.
ẹni tó lẹ̀ ọ́nà ọtí náà ni. àná ó máa ní ẹ̀mọ́ pé tí bá kóògùn kan tẹ̀ kán ní ẹ̀ ló máa dá akọ̀ṣe báyìí ṣe báyìí inú mi á dùn kúrò ní orí pọ́tà ni. kẹ́ẹ̀dì importer and exporter. Importer and exporter. ẹni ìwé ọlọ́run àṣẹ. Àmì lórúkọ Jésù. ọ̀rọ̀ tá a bá yín sọ lọ́jọ́ wo nìyẹn ó wà touching gan. Ó wà touching o. a tún wá ní pé. Hello, my dear brother. Look that Mama Gold, Semolina, Honeywell. How much have I am before? Before 2.5. Now it's 10,000 naira. Mama Gold. It's a lie. I'm gonna ask them now. 10,000 naira. Mama Gold a bag, small bag. All this small 1 liter, 2 kg here, 5 kg here, 2 kg, 5 kg here. It's 12,075. That semo honey semo here is cost. Everything is too high. So mi mọ̀ kọ́ tí mo lè because surprise mi láti 2.5 lọ sí 10,000 naira. Wàláì. Kò easy fún masses 1 láti kg afford. 250 350 ní 1,002 kò yọ bàbá kan ọmọ mẹ́rin kò tó wọ́n jẹ. But wọ́n ní ká nígbàgbọ́ pé bàbá wa tó wà ń bẹ̀ wípé ó máa sọ̀lú dẹ̀rọ̀. Ọlọ́run á fún wọn lókun àpágbára. Akọ gbàdúrà kébi má ti pa wá kú. Kébi má ti pa wá kó tó ní wọ́n máa bá a sọ̀lú dẹ̀ kó ṣàánú àwọn mẹ̀kúnnù. Ebi ẹni ṣiṣẹ́ dàbí ẹni tí ò ṣe ni. Mọ́mì tí àwọn tí wọ́n máa ṣe àánú fún yín pé kẹ́ wá lọ London. Máa lọ. Tán bá dé ẹ má lọ pé ẹ lọ sí London kẹ́ gbàgbé Nàìjíríà o. Máa bọ̀ nínà án. Bó ṣe dáa. Gbogbo àti bíyọ̀ máa kú létí kọ́tà. Àfẹ́ káwọn ọmọ Nàìjíríà kán abandon Nàìjíríà fún wa. A lè abandon Nàìjíríà, ìyà yìí pọ̀ nílùú yìí, ìyà pọ̀ nílùú yìí jù. Ìyà yìí pọ̀ jù ẹjẹ yọkọ̀ 1,500. Ìlíkà ráìsì 900 látòrí 250. Ó di àpò 4 àtààbọ̀. Ó dẹ̀ kọ́ ti ẹ̀ṣánú ìyà ń jẹ mẹ̀kúnnù. Wọ́n máa gbọ́ mà. Ìyà ń jẹ wá lórílẹ̀-èdè ó ti pọ̀jù ó ti wà áyẹ̀sì. Owó tó gàrí tẹ́lẹ̀ 550. Owó gàrí 1,006. 1,600 ní gàrí kí ọ̀dà kan. Tẹ́lẹ̀ ló là ń rà. Gbogbo wà áyẹ̀sì. Ẹ lè fún ìyàwó pé bá mi manage o 5,000 kàbí sọ́bẹ̀. Kò ra Titus méjì. Ìyà kọ́ ti ẹ̀ṣánú àwa mẹ̀kúnnù. Ìyà ti pọ̀ jù. Madam, time to time a máa check because a nígbàgbọ́ pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí wọ́n máa gbọ́ wọ́n dẹ̀ máa ṣèyí tó dáa àwọn tó dẹ̀ máa ṣàánú fún yín náà máa locate yín gbogbo nǹkan ó máa change for good torí a mọ̀ pé ẹ ti ń dàgbà ẹ̀ lè máa ṣiṣẹ́ ìlọ forever Ọlọ́run á ṣèyí tó dáa ó di pẹ̀lẹ́pẹ̀lẹ́ mà a tún máa kọ̀ sí yín pẹ̀lẹ́pẹ̀lẹ́. Nínú wà pẹ̀lú always anytime àbí kan pé. Thank you.